ẹni ọdún bàbá láyé tó bá jẹ́ láròjinlẹ̀ ó yẹ ó dúpẹ́. èèyàn tó bá lédún nínú àlàáfíà bó nítọ̀ ń bá ronú jinlẹ̀ ó yẹ kó lè mọ bá a ṣe ń yan Olódùmarè ọba. àwa ń bá ọ̀jọ̀gbọ́n àgbà dúpẹ́ lónìí, ọ̀jọ̀gbọ́n àgbà Titus Ayọ̀mídé Bámgbóṣé, ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n, ọ̀gá àwọn ọ̀gá, alágbálúgbú ìmọ̀ tó wáyàmì. ọmọ àlùfáà Emmanuel Ṣògódípẹ̀ Bámgbóṣé ńlá wa ń kí. ọmọ ìyá Victoria Adétìkù Bámgbóṣé ńlá wa ń bá yayọ̀. iyùn gùdùgbà lágbo ìlẹ̀kẹ̀ ìmọ̀ ẹ̀dá èdè lọ̀gá àgbà tó lédùn. ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ nínú ìmọ̀ ẹ̀dá èdè lórílẹ̀‐èdè yìí lọ́pọ̀ 150 ọdún ẹgbẹ́ abá bàbá pàtàkì yọ̀. bàbá Káyọ̀dé ńlọ́lẹ́dún, bàbá Ìyábọ̀ níyìn Olódùmarè lógo, bàbá Fẹ́mi Òunfúnmiláyọ̀, bàbá Adébọ́lá òun ni wọ́n ń kan sára sólódùmarè. gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Media Concept náà darapọ̀ máwọn ọ̀jọ̀gbọ́n a darapọ̀ mọ́ gbogbo àwọn ọ̀gá pàtàkì àjọ kí bàbá rere tó lédùn. òdòpọ̀ tún nílé bàbá rẹ̀ Bámgbóṣé ọ̀rọ̀ bìtì kó Awólumi mọ́lẹ̀ bí ẹ̀bìtì. ìwòrò nílé ìyá rẹ̀ ọmọ Olúwòrò Ògìján, ọmọ àgbà mẹ́ta ìkéré rẹ̀ 6, ọmọ gélé òde ńlá òdí lónìyẹn ró, ọmọ ẹ̀fọ̀n pupa àtàkẹ́. ọkọ Adéníkẹ́ Bámgbóṣé tó relé ogbó lọ́jọ́sí, abá yíya yọ ìlédún ọdún 100 ọdún lókè èèpẹ̀. bẹ́ẹ̀ ṣe lédùn yìí, ìgbà alẹ́ yín alẹ́ ni àwo ilé yín alẹ́ ni. àlàáfíà ò sì nínú yín lórúkọ Jésù olùgbàlà. àwa panupọ̀ à ń sọ fún yín pé o. ní ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. ọlọ́jọ́ ìbí mo bá ẹ̀yọ̀ ó kú oríire. Congratulations on your birthday.